Ní ayé àtijọ́, ìlú kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Alubati. Ìlú yìí rẹwà púpọ̀, gbogbo nǹkan sì lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ọba ìlú Alubati yìí jẹ́ ọ̀jọ̀gbọ́n, oníwà ìrẹ̀lẹ̀, orúkọ ọba náà ń jẹ́ Ọba Adébáyọ̀. Ó wá di ní ọjọ́ kan, Ọba Adébáyọ̀ pinnu lọ́kàn rẹ̀ láti dán àwọn ará ìlú rẹ̀ wò. Ó wá ké sí gbogbo àwọn ẹ̀ṣọ́ láti lọ gbé òkúta ràbàtà sí ojú ọ̀nà àbáwọ̀ ìlú Alubati. Lẹ́yìn náà, Ọba Adébáyọ̀ sì farapamọ́, ó sápamọ́ síbì kan. Ó wá ń wo iye ohun tí yóò ṣẹlẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ti kọjá níbi tí Ọba Alubati gbé òkúta ràbàtà yìí sí. Olówó, ọlọ́rọ̀, ọlọ́jà, àgbẹ̀ ló ń kọjá, ṣùgbọ́n kò sẹ́ni tó dúró. Kàkà kí wọ́n dúró kí wọ́n gbé òkúta náà kúrò lójú ọ̀nà, ọ̀pọ̀ nínú wọn ni wọ́n bú ọba. Wọ́n ní ọba ò ṣàmójútó ìlú yìí dáadáa. Pàápàá ojú ọ̀nà ìlú Alubati yìí, ọba ò ṣàmójútó rẹ̀ dáadáa. Nílùú tó lọ́ba tó sì níjòyè, inú Ọba Adébáyọ̀ bàjẹ́ níbi tí ó sápamọ́ sí nígbà tó gbọ́ gbogbo àwọn ohun tí àwọn ará ìlú rẹ̀ ń sọ. Kò pẹ́ púpọ̀ la rí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akínwálé. Akínwálé jẹ́ tálíkà ọlọ́run, onítẹ̀lọ́rùn tó gbé apẹ̀rẹ̀ dání tí ẹ̀fọ́ òun ewébẹ̀ wà nínú rẹ̀, tí ó ń ti oko rẹ̀ bọ̀. Bí ó ṣe dé ibi tí òkúta yìí wà, ó gbé apẹ̀rẹ̀ náà kalẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní ti òkúta yìí. Ó tì í, bẹ́ẹ̀ náà ni ó làágùn. Akínwálé ń sa apá rẹ̀, bẹ́ẹ̀ ni kò dẹ̀yìn, bẹ́ẹ̀ ni kò jẹ́ kó sú òun. Ó ń ti òkúta yìí, ó sì rí pé òun rí òkúta yìí tì kúrò ní ojú ọ̀nà. Bí ó ṣe ti òkúta yìí kúrò lójú ọ̀nà tán, bẹ́ẹ̀ ni ó rí àpò kan ní abẹ́ ibi tí ó ti yí òkúta yìí kúrò. Ó bẹ̀rẹ̀, ó tú inú àpò yìí, ó wá rí wúrà tó pọ̀ nínú àpò yìí pẹ̀lú ìwé pélébé tí wọ́n dì ní okùn pupa. Ó bá tú lẹ́tà yìí, ó sì ka ohun tó wà ní ibẹ̀. Nínú lẹ́tà yìí ni wọ́n ti kọ wípé wúrà yìí ní ẹ̀bùn àti àjẹmọ́nú fún ẹnikẹ́ni tó bá gbé òkúta yìí kúrò lọ́nà láti ọ̀dọ̀ èmi Ọba Adébáyọ̀. Pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà, Akínwálé fi àpò náà sínú apẹ̀rẹ̀, ó sì rìn lọ pẹ̀lú ìdùnnú. Ọkàn rẹ̀ sì kún fún ayọ̀. Àǹfààní wà níbi gbogbo ìlàkọjá ẹ̀dá. Ohun tí gbogbo àwọn ènìyàn kọjá lọ lára rẹ̀, òun ló di èrè fún ọkùnrin kan. Kí ni ẹ rí kọ́ nínú ìtàn kékeré yìí? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká rí ní comment section. Ire o.